Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Yeah, this gist is bad. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kábíyèsí ní wedding tí àwọn fẹ́ ṣe fún Queen Naomi. Wọ́n ní wedding yẹn, wọ́n ní is going to be known all over the world. Ẹ mọ̀ celebrity wedding. Ẹ mọ̀ báwọn àwọn celebrity ṣe máa ń ṣe wedding. Bí wọ́n ṣe sọ pé àwọn fẹ́ ṣe fún Queen Naomi nìyẹn o. Wọ́n ní Queen Naomi wọ́n náà ti jìyà gan lórí àwọn. Wọ́n ní Queen Naomi wọ́n ní ìyàwó tó yẹ kéèyàn máa tọrọ ni. Wọ́n ní Queen Naomi is a very special woman, loving woman, wonderful woman. Gbogbo àwọn quality tí wọ́n ní Queen Naomi wọ́n ní she is a wonderful woman, loving woman, beautiful woman. Wọ́n ní ẹni tó yẹ kéèyàn máa tọrọ ìyàwó tó yẹ kéèyàn máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní òun ni Queen Naomi. Wọ́n ní wedding yìí wọ́n ní ayé máa gbọ́ ọ̀run máa mọ̀. Wọ́n ní because she deserve it. Wọ́n ní she is a wonderful person. Wọ́n láwọn ò lè gbàgbé Queen Naomi láyé àwọn ò lè fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. So gbogbo ẹ̀yin ènìyàn ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ṣe mọ̀ pé kábíyèsí padà wá wọ́n ní kí àwọn àti Queen Naomi kàn jẹ́ káwọn bẹ̀rẹ̀ from the start. Wọ́n ní kàn jẹ́ káwọn bẹ̀rẹ̀ as a fresh couple, káwọn bẹ̀rẹ̀ bí ìgbà tó yẹ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Nǹkan tí kábíyèsí sọ nìyẹn o. So ọwọ́ tá a dẹ̀ wà yìí nìsín ọwọ́ ìdùnnú ọwọ́ ayọ̀ la wà. I'm so happy to hear this news. So he said that wedding is going to be known all over the world. That means they're going to invite everybody, those big people, they're coming for this wedding. Ṣé mọ̀ pé kábíyèsí wa mọ̀yàn gan. Kì í ṣe pé bóyá international kinní ni o, kò ń ṣe pé Nàìjíríà nìkan ló máa mọ̀ o. It's going to be wọ́n máa recognize gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn all over the country number for wedding yìí. Wedding yìí máa it's going to be large, ó máa big. Nǹkan tí kábíyèsí sọ ni nǹkan tá a gbọ́ là ń sọ o, àlẹ́jì ni nǹkan tá a gbọ́ là ń sọ o. So ẹ̀yin èèyàn gbà tí mo gbọ́ gist yẹn mo ní kí n wá sọ fún yín. So nǹkan tó wá really touch mi nínú ọ̀rọ̀ yìí ni pé ṣé ẹ rí wọ́n ní pé ọkùnrin ò kí ń dán ilé aya méjì wò until ìgbà tó bá ṣe. Ṣé ẹ mọ̀ pé ìgbà tí kábíyèsí fẹ́ Queen Naomi gbà yẹn wọn ò ní wàhálà, wọn ò ní fọkànbalẹ̀, wọn ò ń fún kábíyèsí ń wàhálà. Nǹkan tó bá sọ ni wọ́n á forí balẹ̀ fún kábíyèsí. Wọn ń bá ọjọ́ wo lẹ ti gbọ́ ìjà kábíyèsí àti Queen Naomi rí látìgbà tó ti fẹ́ra wọn? Kò ṣẹlẹ̀ rí. They are so much in love to the extent that wọ́n ní bí mo ṣe gbọ́ wọ́n ní Queen Naomi máa ń bẹ kábíyèsí, wọ́n náà máa ń make sure pé kábíyèsí jẹ oúnjẹ àwọn. Aya rere ni Queen Naomi, Ọlọ́run. Ẹ̀rí ìtorí ẹ̀ ní gbogbo àwa yìí gan fi dúró ta fi ń support wọn, ta fi dúró tì wọ́n nítorí pé a mọ nǹkan tí ojú wọn ti rí. Nǹkan tí ojú wọn rí kò ń ṣe nǹkan kékeré. So ẹ dẹ̀ mọ̀ pé ìgbà tí kábíyèsí wá tán wá ní kí kábíyèsí jẹ́ kán kúrò ní palace tí ó ti yẹ tí Queen Naomi fi bínú tán fi lọ. Ṣé mọ̀ pé kábíyèsí bẹ̀rẹ̀ sí fẹ́ oríṣiríṣi obìnrin ní kúkúrú, ní gíga, ní pípọ́n. Kò sí irú obìnrin tí kábíyèsí ò fẹ́. Wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ wọn, àwọn pupa, àwọn dúdú, gbogbo wọn náà ń fẹ́. Ṣó ti yé yín? So nígbà tí wọ́n wá fẹ́ gbogbo wọn tán pátápátá, ṣé wọ́n wá rí dènù? Ṣé wọ́n rí dènù níbẹ̀? Ṣé wọ́n rí ìdùnnú níbẹ̀? Kò sí dùnnú. Ṣó ti yé yín? Kò sí dùnnú. So ọ̀rọ̀ àwọn àgbà ni wọ́n ní ẹni yóò bá dán ilé ọkọ méjì wò kò ní mọ̀ èyí tó dáa. Nígbà tí kábíyèsí wá dán gbogbo wọn wò tán, wọ́n wá rí i pé kò sí nǹkan kan bí ìfẹ́ òtítọ́. Wọ́n wá rí i pé kò sí nǹkan kan
bí ìfẹ́ òdodo. Ìfẹ́ òdodo ni Queen Naomi àti kábíyèsí ní fúnra wọn. Ìtorí ẹ̀ ni kábíyèsí fi fẹ́ celebrate Queen Naomi in a big way. White wedding náà làwọn máa ṣe fún Queen Naomi. Ẹ̀yin èèyàn mi, ẹ máa bá wa yọ̀. Queen Naomi borí àwọn ọ̀tá wọn o. Ẹ máa bá wa yọ̀, wọ́n borí gbogbo àwọn ọ̀tá. Wọ́n borí gbogbo àwọn èèyàn burúkú, gbogbo àwọn tí wọ́n fẹ́ kó ṣeé ṣe. Ojú tì yín o. Inú mi dùn o. I am so happy. I am so happy for Queen Naomi àti kábíyèsí. Ìtorí pé nǹkan tí Queen Naomi ti rí, nǹkan tójú wọn ti rí kò ń ṣe nǹkan kékeré. Kábíyèsí, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín torí ẹ dúró ti Queen Naomi pẹ̀lú gbogbo bí Mariam ṣe ń halẹ̀ tó sọ kíní kan òun á make sure pé Queen Naomi ò ní wọnú palace. Fídíò tí mo ṣe tán nǹkan tó sọ nìyẹn. Ó lóun máa make sure pé Queen Naomi ò ní wọnú palace. Ṣé wọ́n ló kọ́ palace ni? Ṣé palace yẹn family yín ló kọ́ ni tó fi ń sọ pé Queen Naomi ò ní wọnú palace? Ẹ rí pé ọmọ yẹn ó dàbí ẹ ń pè nǹkan sàn lórí. So bá a ṣe gbọ́ nìyẹn a ní ká wá sọ fún yín ni o. Wọ́n máa ṣe big wedding, white wedding wọ́n máa ṣe. So àwa family wọn báyìí a ti ń gbáradì torí family wọn ni wá lórí social media. A ti ń gbáradì báyìí. Ṣó ti yé yín? Nígbà tán bá send àwọn invitation yẹn jáde, ẹ má worry, a máa bá yín post ẹ̀. Ẹni tó bá ráyè láti lọ kó lè lọ. So a ní ká wá fún yín ní gist tèmi ni o. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ lọ subscribe. Ẹ subscribe sí fídíò mi o. Ṣé mọ̀ pé ojoojúmọ́ ni mò ń gbàdúrà fún yín. Mo tún máa gbà ní ìsìn. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa gbọ́ àdúrà o. Gbogbo ọwọ́ tẹ fi ń tẹ subscribe, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Gbogbo etí tẹ fi ń gbọ́ Mashola Gist TV, etí yín ò ní di o. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Gbogbo ẹ̀yin tẹ ti sign contract tí wọ́n ti pè yín, ẹ bá ṣe ń subscribe báyìí. Tẹ́ ń tẹ like, tẹ́ ń tẹ share. Ẹ wò, wọ́n máa fi contract yẹn bẹ̀ yín ni. Wọ́n máa fi lé yín kiri ni. Tọ́ máa ní wá gbowó. In fact, wọ́n máa fún yín ní front fund gan ni. Kó tó dé pé bẹ̀rẹ̀ iṣẹ́ náà ti sanwó fún yín. So bó dẹ̀ ṣe máa rí láṣẹ Ọlọ́run nìyẹn. Èmi ọmọ yín Mashola Gist TV, mo tún kí yín o. Ẹ kú Saturday yìí o. Saturday ẹ kú weekend o. Enjoy weekend yín o. I love you all. God bless you.